tó máa fún mi láyè kí mi face àwọn people yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra wọ́n máa sá lọ àwọn èèyàn òun ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda tó lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọn jẹ́jẹ́ ní kankan gbé wọn ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fira mi lẹ́pẹ̀ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká wà lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò gbà tó yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlejò kan pa wọ́n okay now no problem bẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game ni game òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kàn kó bọ́ǹbù wọn ẹ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bá yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè owó mo ní mo sọ mẹ́ta ara tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà ó gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí n wọlé gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn tí federal government gbà mí láyè state government ń sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kankan kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí ìdíkà mọ àwọn tí wọn dẹ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí ìdíkà sẹ mọ tó dẹ nìkan tẹ pé bọ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn gbogbo alamọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì ni nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbòòrò tí mo nẹ́rẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́nsì òkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ̀ ta ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọ́n kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kàn rẹ̀ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ ìjìnà ẹwọ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà Nàìjíríà ṣẹ́ náà ni àmọ́ ọ̀fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 9 something naira
ọba epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ. ọ̀ṣọ́dà bẹ́ẹ̀ lè sọ pé kò sí nǹkan tó kẹ́mi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bọ́mọ̀ kẹ́ dúkùú nílé àwọn ẹgbẹ́ ara ní wá wà bá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn bí ní Bàràpá ni wọ́n pààyàn wọ́n sì ráì pé kódà wọ́n ti pa wọ́n lábàtà yẹn lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ́bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà mẹ́ wọ́n lè lọ́bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹ̀ tó wà mẹ́ kò sí kọlu ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá bí àmọ́ ọlọ́pàá ló ti pààyàn náà mẹ́ tí ó sì ń kẹ́kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọmọ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ ń gbà ó ló ń gbó lọ fúnra òun ló tó gbọ́ wọn yẹn wá ẹ wá sí nǹkan kan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá púpọ̀ ọlọ́pàá tí ń dẹ̀rọ ọlọ́pàá ó sì fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni òkè náà ẹ jẹ́ ká lè kó kúrò bí kí àlàáfíà lè wà nílùú wa mú fún yẹn lè ní take ń gbà yẹn ẹ pé ńgbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ kú mo lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ó tẹ̀ sí kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn wà lórí tó ìkẹ́kẹ́ ìyẹ pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn ní torí wọ́n pọ̀ mẹ́rin yẹn àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mo gbà wọn gbé fẹ́lẹ̀ ìkẹ́ tó yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lídìí wọn sí kí wọ́n yẹn pé olóhùn ní sẹ́kì fúlàní gbogbo South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó rò pé kí wọ́n fi yìnbọn sí ìwọ̀n ló ti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fẹ́ lọ́jọ́ méjì kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ìgbà tí ẹni tí wọ́n sọ yín pé kì í wọ́sọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀bọ̀n sí mi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà ń bẹ́ńgbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbé ẹjọ́ mọ̀ ẹ́ mọ̀ bọ́ lẹ́kọ̀ọ́ sí mi ò sí kankan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa wá káwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense táàdé ráwọn ọmọ kan tó lè tákù wọn fún tó mọ̀ ẹ́ ṣe lélẹ̀ àdúgbò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rí pé gómìnà yẹn ó ra stand ìṣẹ́dẹ̀ yìí ó support nǹkan tí mo gbé lọ fún mẹ́rin no èso òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mẹ́ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká write it down ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ̀rí pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀ pé kán fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn òun ṣe sì gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tó ń ní àwọn propaganda tó lọ́wọ́ wọn lè ní wọn ti ń jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀
ṣé bá àná fẹ́ yìnbọn. láwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé bá àná fẹ́ yìnbọn ẹ jẹ́ ká wà lọ́bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ́bẹ̀. Tòkunbọ̀ tó ń sọ pé ńgbà náà àwọn APC náà ń kìnàpù àwọn bàbá méjì tí wí àwọn báńdíìtì kìnàpù tán ń fi wọn lẹ́gba tán ń nà wọ́n lọ́rẹ́ ṣe bẹ́ẹ̀ APC ni wọ́n. mo wá fẹ́ kó o tọ́ka ADC àti APGA àti PDP tí wọ́n wà nínú igbó mo fẹ́ kó o tọ́ka wọn. Tòkunbọ̀ mo fẹ́ kó o tọ́ka wọn. one sórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àárín èmi pẹ̀lú rẹ nìyẹn Tòkunbọ̀ kì í ṣèjà o mo fẹ́ kó o lo làákàì tó bá fẹ́ bá àwọn pọ́lítíìsì ṣe kì í ṣariwo kì í dẹ̀ ṣe èébú kì í ṣe rọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mọ̀jẹ̀ apurọ́ fúnra wa mọ̀jẹ̀ aranjú mọ́ra wa ọ̀rọ̀ halẹ̀ kọ́ ló wà nílẹ̀ yìí ọ̀rọ̀ abíyamọ ló wà nílẹ̀ táwọn ọmọ rẹ ò bá ní lọ sí Nàìjíríà tíwọ náà bá sì lò ní lọ sí Nàìjíríà má sọ bẹ́ẹ̀ ó mẹ̀yìn ọlá ó mẹ̀yìn ọlá ó ti ní grandchildren ǹjọ́ mẹ̀yìn ọlá àwọn ẹni sọ bẹ́ẹ̀ lánàá gbogbo fámìlì wọn wà Nàìjíríà nísìn àwọn ẹni sọ bẹ́ẹ̀ níjẹta gbogbo fámìlì àwa tá à ń sọ bẹ́ẹ̀ ńgbà tá a wọlé tá a ní kí là ń lọ ṣe Nàìjíríà ń wù wá lọ jókòó. Esabod fight for your grandchildren. Ọlátòkunbọ̀ Aláṣàbí fight fún grandchildren. Àwa Yorùbá sì ṣetán tá a fẹ́ fọ Nàìjíríà mọ́. Àwa abíyamọ ilẹ̀ Yorùbá a ṣetán tá a fọ Nàìjíríà mọ́. Àkọ́kọ́ àfọ̀mọ́ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ní ṣẹ̀ríà lọ kódà kan bá lè rí ṣe nílẹ̀ Haúsá gan kan yọ kú o tí wọ́n bá lè rí ṣe nílẹ̀ Haúsá kan yọ kú o ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá a nídìí ẹ̀ wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àtàwọn ẹni tẹ́rù ń bà kò sí tó jọmọ́ o àwa abiyamọ mo ti sọ mo ní táwọn abiyamọ ayé bá ilé dìde àtàwọn abiyamọ ọ̀run bá ilé dìde sórí ọ̀rọ̀ yìí wàláì tàláì tí ń jẹ́ jihad tí ń jẹ́ ṣẹ̀ríà ní gbogbo Nàìjíríà pátápátá àti ilẹ̀ Haúsá ó máa kánṣu ni wo arákùnrin tí mo gbé síbẹ̀ pẹ̀lú Gumi fídíò rẹ̀ ó ti wà ń ta o lọ gbọ́n tí wọ́n ń sọ lórí Gumi wípé ṣé mùsùlùmí ni àbí pọlitíṣà torá wọn ti rí àwọn èèyàn wọn tí wọ́n ń du ipò fídíò bẹ́ẹ̀ bá rí èmi ó jù sínú WhatsApp yẹn ní bá ní ìdí ẹ̀ kó sọ fún mi màá jù sínú WhatsApp ẹ̀ ẹni tó bá ní ìdí ẹ̀ kó sọ fún mi màá jù sí kẹ́ wá jókòó kẹ́ ẹ fi wo ohun tí èmi náà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe yẹn léní ẹ̀yin tẹ́ ń bú bàbá Tinubu mo ní bàbá Tinubu ń ṣiṣẹ́ kan lábẹ́lẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì tán ń jiyàn gbé tí Gumi wá ń sọ báyìí pé they are our people and we are not going to leave them gbogbo àwọn Haúsá náà ti dìde wọ́n ti fi tiwa ṣe àríkọ́gbọ́n àwọn Yíbò gan ṣe dìdá ìnò wípé ńgbà tí Nnamdi Kanu fi bẹ̀rẹ̀ tiẹ̀ táwọn bá dìde sókè ni àwọn ẹni ẹlẹ́ni ò ní kúkú yàbá yẹn ṣé ẹ mọ̀ pé ńgbà Sunday náà dìde tó ní Yorùbá nation Fúlàní kankan tá a bá tètè káàṣì ẹ̀ bọ́rọ̀ bá ṣe dàrí àmọ́dẹ̀mọ̀ Sunday Igboho kò ní good adviser nígbà náà Ọlọ́run wá tì lẹ́yìn ẹlẹ́dàá àyà rẹ̀ ó ti jẹ́ kó sọnù mọ́ kì í ṣe nítorí APC tó wọ̀ o kì í ṣe nítorí APGA tó wọ̀ o kì í ṣe nítorí PDP tó wọ̀ o ẹ gbàgbé nípa orúkọ gbogbo yamayama yẹn
ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọlẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀lú ṣébi tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora ṣébi tẹ́ ìmínú yín ó lè kọ́ àìmọye ilé sílé tí ó sì tún tí ó hẹ́pù gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí báńdíìtì tí àwọn Gumi lọ tán lọ sponsor wá láti ní Chadi Niger Cameroon Douala gbogbo ẹ̀ tó lọ sponsor wọn wá tán wá fẹ́ fi gbalẹ̀ tán fẹ́ joyè land grabber ẹ wá wo eléyìí tí táyà wà lẹ́yìn rẹ̀ yìí wọ́n kó ẹrù wọn pẹ̀lú máṣíìnì tí wọ́n fi ṣiṣẹ́ wọ́n wá lọ balẹ̀ sí Súlèjà wọ́n lọ balẹ̀ sí Súlèjà nílùú àwọn tápà ní kínní wọ́n wá káàtì wọn tírélà ńlá gan ní o méjì ó kún fún máṣíìnì wọ́n wá di ẹrù yìí síbẹ̀ wọ́n wá ní kíni wọ́n wá gbé wọn gbígbé tán gbé wọn wọ́n wá interview wọn tó bá yá kẹ́ ẹ máa wo picture yìí tí interview wọn wà lọ́wọ́ mi wọ́n wá bí wọ́n léèrè ọ̀rọ̀ last 2 weeks nìyẹn o ọ̀gá wọn ti ní kán fọ́nká sí gbogbo ìlú gbogbo bí wọ́n ti pa èèyàn wọ́n wá lọ jókòó síbẹ̀ irú Kwara yẹn tán ti lọ pa àwọn ẹni tí ò bá wọn ṣe Jamali Suna àwọn ẹni kírísítẹ́nì tó wà ńbẹ̀ oníṣẹ̀ṣe tó wà ńbẹ̀ tán ti pa wọ́n wá kó àwọn eléyìí sínú tírélà kan máa lọ wọ́n wá gba lọ́kọjá wọlé tán bá gba lọ́kọjá wọlé wọ́n tún mú dì kalẹ̀ síbẹ̀ tí máṣíìnì náà fi bá wọlé wọ́n káàtì wọn o wọ́n lẹ́rù wọn yẹn kí ni nǹkan tó wà ńbẹ̀ kò sí nǹkan olóró ńbẹ̀ wọ́n ló dà jíjókòó tẹ́lẹ̀ fẹ́ jókòó àwọn ìyàwó yín dà àdẹ́ntìtì yín dà àwọn fẹ́ mọ̀mọ́ ìlú tẹ́ ẹ ṣe lẹ́kọ́ bá rọ̀ o my sister fídíò wà lọ́wọ́ mi màá jù sí orí pílátífọ́ọ̀mù yìí tí wọ́n fi máa róòlù ẹ̀ sórí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ bá gbáwúsá ṣe bẹ́ẹ̀ ń wo India film tó dẹ̀ ń yé yín ẹ wo ohun tí wọ́n sọ síbẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn ẹni tó pa ní Kwara tán lé dànù àti gbogbo bí wọ́n ti lé àwọn èèyàn wọ́n wá fẹ́ mú Ògbómọ̀ṣọ́ sí i kí àwọn báńdíìtì tó ti gbà wọlé kan wá jókòó síbẹ̀ ọgbọ́n tí Gumi ṣe nìyẹn èmi ò wá mọ̀ bóyá Gumi ní control Nàìjíríà bóyá bàbá Tinubu ní control Nàìjíríà èmi ò fẹ́ mọ̀ mi tí kò yé wa ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá gbọ́ tí Àtíkù ń sọ báyìí pé kán mú Sunday Igboho wípé ó mọ̀ ń pa àwọn báyìí kán mú Gumi gangan níjọ́ wọn bá àrẹ́sì Sunday Igboho ipò lọ gba àwọn èèyàn kalẹ̀ níjọ́ yẹn kán mú Gumi náà pamọ́ ǹjẹ́ gbọ́ ẹ jẹ́ kí Yorùbá ó kọ́ wọn ní sense ọmọ mélòó ni Yorùbá bí táìtìlì Haúsá tí wọ́n bí wọ́n sì pa gbogbo àwọn ọmọ yẹn pátápátá wá lọ gbé àwọn báńdíìtì wọlé Gumi who are you ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó ẹ wo bọ́n ṣe ń gbó wọn mọ́nú dẹ́sàtì ẹ sọ fún Gumi kó try láti mú mi o èmi nìkan sì kọ́ ló máa mú wàláhì àwọn Haúsá rẹ̀ náà ti dìde sí báyìí fídíò wà tó show live kì í sì ṣe lórí pílátífọ́ọ̀mù yẹ̀yẹ́ náà ti lọ sọ lórí pílátífọ́ọ̀mù gbogbo Nàìjíríà tí Nàìjíríà ń control mídíà ibẹ̀ ni máa yìí ti lọ ó ní kó wá jẹ́wọ́ ṣé mùsùlùmí ni torí gbogbo àwọn tó ń pera wọn ní Jamali Suna wọ́n ti wọnú pọ́lítíìsì wọ́n dẹ̀ ń pera wọn láàfáà mo wá fẹ́ kí Mufti wò ó àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàjígini àti gbogbo àwọn mẹ́mbà Jamali Suna mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn lónìí Gumi tẹ́ ń sọ èmi á sẹ́ndì gbogbo fídíò bó ṣe ń challenge rẹ̀ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń challenge yín ìdí tẹ́ fi ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá èyí tó wà ńlọrin ṣé kò tó ni ṣé Fúlàní náà ń sọ nílọrin ni ṣé bí Yorùbá náà ń sọ báwo ló ṣe lè jẹ́ kí gbogbo local government ní kó ní ṣẹ̀ríà fún kíni
fún ìpẹ́yìn lẹ bá wa bí àwọn ọmọ ni abẹ́yìn lẹ sọ orúkọ wọn abẹ́yìn lẹ sọ wá lórúkọ tẹ́ ẹ gbé ẹ̀sìn apààyàn wọlé tẹ́ ẹ gbé ìjọ apààyàn wọlé tẹ́ ẹ sọ mùsùlùmí lórúkọ tẹ́ ẹ sọ ìsìláàmù lórúkọ ẹ ti bà ìsìláàmù jẹ́ gbogbo àwọn ọmọ tí ìbá wá sílé kéwú tí Gumi ìbá máa kọ́ ní kéwú ó ti jẹ́ káwọn Fúlàní ó pa wọ́n tán nílẹ̀ Haúsá ó wá lọ rè kó àwọn báńdíìtì ìran yálà yá ẹ ó lọ rè kó wá sí kọ́ máa terrorize wa lọ́kọjá ni wọ́n ti gbá tírélà méjì pẹ̀lú àwọn mọ́ṣíìnì tó kún bẹ́ẹ̀ ibẹ̀ náà ti gbá wọn mú ẹ wò ó ẹ̀yin abiyamọ lẹ Yorùbá ẹ dìde Aláṣàbí Tòkunbọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ jẹ́ ìrànjú kí n mọ bẹ́ẹ̀ bú ẹ wọ́n fún APC lówó ní ọ̀rọ̀ APC wà ń bẹ́ẹ̀ kán tó bí wa náà ti ń ṣòṣèlú wọn kán tó bí wa náà ti ń ríǹgì ara wọn látìgbà ayé àwọn Awólọ́wọ̀ Akíntọ́lá wọ́n ríǹgì tó bá wù wọ́n ni kò kàn ẹ́ tó bá fẹ́ wà nù ìjọ pọ́lítíìsì dáadáa lọ́lé lọ́jọ́ ìwọ̀n kò sẹ́ni tó lé ẹ jẹ́ ká bá wọn ọ̀bàyéjẹ́ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ọmọ rẹ lè dúró kó fight for her right má ranjú òṣì má sọ̀sọ́kúsọ má sọ̀rọ̀ tí ò bá ti lọ yìí mu má Tòkunbọ̀ dìde kí ló jẹ́ Yorùbá sí bó o bá lọlé mọ́ àwọn ọmọ rẹ lè lọlé má fọ̀rọ̀ APC PDP má fi sínú ọ̀rọ̀ yìí ohun tó ń lọ ni kó o sọ nípa báńdíìtì ẹwọ ọmọbìnrin olóbìnrin ó ń sọ lédè Haúsá pé tó bá tiẹ̀ fẹ́ bá òun sùn gbé òun lọ sínú igbó kì í ṣe níta gbangba báyìí wọ́n dẹ̀ ń rìkọ́ọ̀dì bí wọ́n ṣe ń bára wọn sùn gbélé ìbá ṣe tán tó òun ò bò bẹ́ẹ̀ ṣó o lè gbarú ẹ̀ tó wá fẹ́ mọ̀ sọ̀rọ̀ APC ṣé bẹ́ẹ̀ APC ni àwọn bàbá méjì àgbàlagbà yìí tí wọ́n mú mọ́lẹ̀ ó rí fìlà orí bàbá yẹn ni mo mọ̀ọ́mọ̀ jáde láàárọ̀ yìí ni láti lè sọ tẹnu mi tẹ́ ẹ bá gbọ́ pé bákan bóyá wọ́n ti wá mú mi mo wà nílé ẹjọ́ tá à ń sọ tẹnu wa tí sì kó gbogbo fídíò jáde ìlú tó bá lè gba tí Gumi ṣe fún wa nígboro Nàìjíríà kó jáde kó wá sọ kó jáde táwa tún gba àwọn Mufti Ìwó táwa tún gbà wọ́n láàyè ká tó pilẹ̀ orí burúkú kọ́ náà wá dàbí Gumi sí wa lọ́rùn kò sí tó jọ Mufti Ìwó máa ṣàfù ẹni gbogbo fídíò tán ṣe fún Gumi kó lè bá a mọ̀ pé omi ti tẹ̀yìn wọ̀ gbìn lẹ́nu àṣírí yín ti tú ẹ̀yin Jamali Suna lẹ kó bá ìsìláàmù kì í ṣe ẹ̀sìn rádaràda ìsìláàmù kì í ṣe ẹ̀sìn rádaràda ẹ̀sìn àlàáfíà ni kì í dẹ̀ ṣe pákánleke àwọn ẹni ìran Gumi tí wọ́n ń tẹ̀lé tó kọ ìwé kalẹ̀ ní gbogbo wọn tẹ̀lé láti lè ṣe tó bá wúyàn wọn ànábì fúnra rẹ̀ àwọn ọ̀ràn wọn ni wọ́n ń lé wọn kiri àwọn àjọ wọn ni wọ́n ń lé ànábì débi tó dé yẹn ànábì kì í ó bó ní Ṣàngó ṣe ó bọ́ lọ́ya ṣe ó bá kìrìsìtẹ́nì ṣe ìran tabanákù nìyá ẹ̀ ńlá àwọn òbí ẹ̀ torí bẹ́ẹ̀ àwọn oníjọ rádaràdà iná sọ ìsìláàmù lẹ́nu ǹjẹ́ ti gbọ́ àwọn ni wọ́n sọ ìsìláàmù lẹ́nu ẹ jẹ́ ká ro 1960 1955 wọ́n jọ ń fẹ́ra wọn náà kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ń fẹ́ra wọn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí wọ́n ń fẹ́ra wọn à ń jọ ń jẹ sàárà lé ara wa táwọn bá jẹ sàárà lé wa àwọn ò lọ ṣe àjọ̀dún nílé wọn a máa ń lọ bàzá kẹ́ ẹ lè bá a gbọ́ ẹ wo ayé tán fi ń ṣe bàzá pẹ̀lú kẹ́ndù ẹ wo ayé ẹni bá rántí ọdún yẹn àwa ti jókòó ní fíìdì àwọn kìrìsìtẹ́nì tán ń ta bàzá àwọn pásítọ̀ ti bá wa jókòó tá a jọ ń jẹran léyà àwọn ò mọ bí àwọn ọ̀dọ́ olórí burúkú ìtìdé o ọ̀pọ̀lọpọ̀ mínú wọn kárí tán ṣe àwọn gan ò faramọ́ ṣùgbọ́n èyí tí Mufti Ìwó àti Gumi tẹsẹ̀ bọ̀ àtàwọn tó wà nìbàdàn tán wà lÓgbómọ̀ṣọ́ tí wọ́n tẹsẹ̀ bọ̀ ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ gidi ni ẹgbẹ́ ni o kì í ṣe ẹ̀sìn ẹgbẹ́ ni wọ́n dẹ̀ ń pera wọn láàfáà wọ́n dẹ̀ fẹ́ ṣe pọ́lítíìsì kí ló dé
ẹ̀yin wá ń sọ pé ààrẹ Gani Adams o OPC ni o ṣé wọ́n fẹ́ dá wa padà Sunday Igboho ṣé wọ́n fẹ́ dá wa padà sínú ẹbọ ṣebí ní ìsìn olórí Jamal Suna yín ní pé OPC pé kó wá bá wọn sọ ilẹ̀ Yorùbá abẹ́rẹ́ lọ́wọ́ ìta ni ó gbà fún yín Sunday àti OPC tẹ́ ẹ̀ bá ti jọ gba gbogbo àwọn méjèèjì papọ̀ ẹ dúró lọ́wọ́ yín kẹ́gbọ́ àbá yín ta tán tó bá jẹ́ lórí ọ̀rọ̀ yìí o èmi ò ní sinmi mi ò sì ní dúró mo fẹ́ wo ẹni tó jẹ́ pé yóò go against ọ̀rọ̀ yìí nínú ẹ̀yin Yorùbá ẹ lọ gbọ́ báwọn Haúsá ṣe fún wa lóṣùbà ẹ lọ gbọ́ bí àwọn Yíbò tí wọ́n jáde máa sẹ́ẹ̀dì fídíò yẹn jáde tẹ́rì tí wọ́n jáde tí wọ́n ní kẹ́ ẹ lọ fi tàwọn Yorùbá ṣe àríkọ́gbọ́n wípé lórí tí ń ṣẹlẹ̀ yìí ó máa dá báńdíìtì àti gẹ́rígẹ́rí gọ́rùn ẹni ẹ wọ́n bá mú kán pa á ìyá kàṣẹ́ẹ̀tì náà tún sọ wípé nínú àwọn báńdíìtì tó bá wọlé tàbí ọmọ tó bá wọlé tó na àdá sí yín ẹ mú ẹ pa á kí ló dé ọba Arúgúngún ó ti jáde tó jẹ́ Haúsá ó ní enough is enough ó ló tó gẹ́ ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ lọ wá nǹkan tẹ́ fi dìfẹ́ǹdì ara yín ṣé wàá ní káwa ó mọ́ sọ̀rọ̀ who is Gumi who is Mufti Ògbómọ̀ṣọ́ ta ní jẹ́ bẹ́ẹ̀ àwọn wo ni ta ni lídà yín pátápátá ńlẹ̀ Yorùbá kí n lákọ mọ́ lórí kò sí tó kàn mí kódà kó jẹ́ gbẹ́ bàbá ńlá kù mi ẹ má sọ wádìí dání ogun lóde yìí ẹ jẹ́ ká jọjà tí a bá bí ẹni Jamal Suna kan dà kó wá nígbà náà ọ̀rọ̀ tá a sọ yìí àní ò sí ṣẹ̀ríà àti fẹsẹ̀ lélẹ̀ mo ti ń sọ fún yín tipẹ́ kò sí ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá ṣẹ̀ríà yẹn wọ́n fi ń jalè ni tí ṣẹ̀ríà bá wà kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Haúsá yẹn ìlú tá ń ṣe jihadi ìní wọ́n kó gbogbo owó Nàìjíríà kan lọ́ọ́ fi rajà sí Kuwait ìní wọ́n kó gbogbo owó Nàìjíríà tán fi ra lé sí Amẹ́ríkà wọ́n kówó gbogbo Nàìjíríà wọ́n fi ra lé sí Dubai tí ó bá jẹ́ ìlú ṣẹ̀ríà ni ó ti yẹ kán mú Àtíkù gbogbo owó tí Àtíkù àti ilẹ̀ Yorùbá tó tà kí ló rí tàn lẹ́ Haúsá 16 billion kò bá wa san yẹn sílẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ oyún inú gan lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ lórí tó wà lẹ́yìn 16 billion ó wá ń go against Sunday Igboho Àtíkù ayọ̀ǹga ẹ aláìlójútì ni ẹ wọ́n pa gbogbo ìlú karùn-ún tá ìyàwó rẹ ìwọ gan ò dìde kẹ́ ẹ sọ̀rọ̀ síta Gumi gan wá tún proud wípé ńgbà náà kára àyàkí màsí yáàkì mú cikin daji kò ṣe gbé àwọn ọmọ rẹ̀ sínú wọn kájọjà ó ṣe kó àwọn ọmọ rẹ̀ sínú Ministry of Nigeria ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa now who is Gumi ẹni wọ́n bá gbélẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ yìí tí a bá gbé Gumi wọ́ọ̀ máa jáde wọ́ọ̀ máa ṣẹlẹ̀ tán bá ní Sunday Igboho lọ gba àwọn ọmọ jáde tàbí ó lọ rè gba àwọn ọmọ òṣèlú tí wọ́n mú ó ti gbà wọ́n jáde tán bá wá ní àfikán mú ó mọ̀ ń pa ẹ̀ àfikán mú Gumi náà torí Gumi ló mú àwọn pólíìsì wọnú igbó dọ́là ó sì ní nọ́mbà àwọn tó fi tẹrọráìsì ó mọ ibi tó ń lọ kíjọba ó mọ̀jẹ̀ kan mọ gbogbo tí wọ́n ṣe mọ́ Matawalle iṣẹ́ kí ló ń ṣe ní nọ́ọ̀tì ṣe bó lo lórí àwọn àmì wọ́n wàá ṣòwò àwọn àmì mọ́ nítorí pé ẹ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì nítorí kíni tẹ́ ẹ bá ti rí ẹni strange moto nílẹ̀ Yorùbá kan dá wọn dúró kan fi identity wọn hàn wọ́n ti bẹ̀rẹ̀ ní Lọ́kọ́jà wọ́n ti ń béèrè wọ́n sì fẹ́ tú gbogbo ẹrù tó wà nínú tírélà yẹn kó tó lè di pé wọ́n kọjá ẹ má gbà o ẹni máa kú á kú ẹni máa yè á yè ǹjẹ́ ti gbọ́ èmi ò mọ̀ fẹnu jagun fáwọn ọmọ mi káwọn ọmọ náà sì múra ibikíbi táwọn náà bá wà ní the whole world káwọn náà múra kí ló dé èèyàn máa kú lẹ́ẹ̀mejì ni
tírú bàbá Gíọ́mì yóò wá mọ terrorize ìlú odidi giant Nàìjíríà ó ti dópin nílẹ̀ Yorùbá Mufti Ìwó kò sọ́nà mọ́ ẹ lọ ṣẹ́ǹjì ara yín tó bá jẹ́ pé orúkọ Mùdírù tó fi sínú ìwé tẹ́ ẹ̀ jẹ́ kó mọ̀ tó bá jẹ́ pé ń tẹ́ ẹ fẹ́ fi ṣeré kò lè bọ́ sí ó máa dàrú ni àṣírí yín máa tú nítorí bàbá yín o kò bá yín lọ́wọ́ sí nothing kò bá yín lọ́wọ́ sí ládà Mùdírù lágége ò bá yín lọ́wọ́ sí ádámọ̀ gan ò lọ́wọ́ sí ẹ má kó alátàndá sí yọ́yọ́ àṣírí yín ti tú kò jẹ́ tí mo ní kí n wá sọ láàárọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ à stop say no to Sharia no to Sharia I'm a Muslim ṣùgbọ́n say no to Sharia Sharia tí wọ́n fi ń bóbìnrin sùn nínú kínní Sharia tí wọ́n fi ń jalè tí wọn ò pa wọ́n dànù Sharia tí wọ́n ti sọ gbogbo ìlú dahoro ṣé Sharia nìyẹn land grabber ni wọ́n land grabber ni wọ́n ọba ò sọ̀rọ̀ Gumi ń sọ̀rọ̀ ṣebí rìkúrútì army ní Gumi tẹ́lẹ̀ ṣé bọ́ọ̀ náà dẹ̀ ṣiṣẹ́ kan rí kí ló dé tó fi fẹ́ mọ terrorize wa kó terrorize north kó mọ terrorize ilẹ̀ Yorùbá haram kó mọ terrorize ilẹ̀ Yorùbá tí Sharia àti jihadi tí ò bá ti ṣiṣẹ́ nílùú wọn kó mọ ṣiṣẹ́ nílùú tiwa ẹni Jamali Sunna tó bá lóun fẹ́ papọ̀ mọ́ wọn ó fẹ́ dà wá láàmú wàláyà á bọ̀ra lẹ̀lẹ̀ á sọ̀kò pa ní bọ́n ṣe ń sọ̀kò pa àṣetánì a wà pẹ̀lú àwọn àṣetánì àwọn ń lọ Mọ́kà lọ sọ̀kò àṣetánì a kọ́kọ́ sọ àwọn tilé náà àjù àwọn tilé wa lóko àjù àwọn ẹni tó ń bá wa jẹ tó ń bá wa mu lóko àwọn ń lọ sí Mọ́kà lọ ju àṣetánì lóko àwọn Jamali Sunna rádaràda yìí tí wọ́n pínra wọn tí wọ́n ń bèèbú tí wọ́n ń ṣe fatuwa òṣì àṣetánì ayé àti tọ̀run ni wọ́n àṣetánì ayé àti tọ̀run ni wọ́n ẹ dákun ẹ jẹ́ ká ṣe àríkọ́gbọ́n tó dáa ẹ dákun torí ọlọ́ ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ni mí mi ò lè ṣéǹjì ẹ̀sìn mi àwọn ẹni tí ó gbọ́ àkọ́ wọn ní ọgbọ́n kan ṣéǹjì ara wọn ká má sọ ìsìláàmù lórúkọ tí ì ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ ni wọn kì í ṣẹlẹ́sìn ẹ̀sìn ni wọ́n wá ṣe olè náà wá jà olè 1 billion pẹ̀lú two moto láti fi ṣe kíni kẹ̀tún wá ṣe.